lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn rẹpẹtẹ tó wáyé ní káyàmọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazaq ó ti gbé ìgbésẹ̀ tuntun o. Irú ìgbésẹ̀ wo ló gbé? Mi ò lọ́rùn gbèsè ẹjẹ́ ń polówó ọjà tí ń bẹ níwájú mi yìí ná. Atoni ìgbàlọ́lọ́ ń jálajàlá àlùwàlá. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ntáyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tó bí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bárò ẹni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah. Lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní ìlú Wọ́rọ́ àti Nùkú níjọba ìbílẹ̀ Káyàmọ́, gómìnà ìpínlẹ̀ Kwara ó ti gbé ìgbésẹ̀ tuntun o. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazaq ló ti gbé ìgbésẹ̀ ọ̀tún báyìí gẹ́gẹ́ bí ó ṣe yan àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan tí wọ́n mọ̀ ní sí bí wọ́n ṣe pèsè ohun amáyédẹrùn fáwọn tó fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé nílùú Káyàmọ́. Lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí ni akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Kwara Malam Rafiu Ajakaye ló fi ìròyìn kan léde níbi tó ti sọ pé gómìnà Abdulrazaq ó ti gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje kan ó ti gbé wọn kalẹ̀ o láwọn tí ó rí sí bí wọ́n ṣe pèsè ohun amáyédẹrùn fáwọn tó fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àti ìdánásunlé táwọn afẹ̀míṣòfò tí wọ́n ṣe sílùú Wọ̀rọ́ àti Núkù níjọba ìbílẹ̀ Káyàmọ́. Àjàkáyé ní lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ni gómìnà buwọ́lu àwọn méje ọ̀hún. Alága ìgbìmọ̀ ẹlẹ́ni méje ọ̀hún ni ọba ìlú Kungiji ọ̀nàrẹ́bù ọba Ahmed Ibnu Mohammed tó ti fìgbà kan rí jẹ́ ọmọ asòfin níjọba ìbílẹ̀ Káyàmọ́. Lára àwọn tó tún jẹ́ mẹ́mbà ni igbákejì alága ìjọba ìbílẹ̀ ọ̀hún Aishat Abubakar Sadiq àti Alhaji Abubakar Mura, nígbàtí ọba ìlú Wọ́rọ́ Alhaji Umar Bio Saliu náà wà lára àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méjì ọ̀hún. Wọ́n ní àwọn ìgbìmọ̀ yìí gẹ́gẹ́ ni wọ́n ṣe ìwádìí fínífíní irú ohun dẹ̀kun wo ni wọ́n pèsè fáwọn tí ó fara káásá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ ṣeun táìmù ìdàpọ̀ máa parí online TV lórí tẹ̀síwọ́n kò ní di ohun táìmù náwó sí.